ní báyìí jẹ́ ká lọ wo ayẹyẹ ìdíje fún Oniba Ekun níbi tí ẹlẹ́gbẹ́jẹgbẹ́ tí wọ́n ti wá tó náà kú wá díje. Ẹ̀yin náà fi tí gbọ́ ẹ̀ fojú rí ẹ má jẹ́ ńlágùn jìnnà, ẹ jẹ́ ká wò bó ṣe lọ. Àyájọ́ ọjọ́ yìí ẹlẹ́gbẹ́jẹgbẹ́ náà máa ń gẹṣin fún Oniba. Àwọn ẹgbẹ́ eléyìí la mọ̀ sí bọ́ba kẹ́yẹ. Àwọn ẹgbẹ́ eléyìí ni Arọ́bayọ̀, ẹlẹ́gbẹ́jẹgbẹ́ wọ́n pọ̀ ìyàmúra lénìí. Gbogbo ẹgbẹ́ ló gun ẹṣin Oniba náà wá ṣèdíje. Àwọn ẹgbẹ́ bọ́ba níyì tí Oniba Ekun àwọn nìyí tí ẹ tún wò yìí. Àwọn ẹgbẹ́ wọ̀nyí pọ̀ tí wọ́n wá lọ́jọ́ ìdíje yìí, wọ́n pọ̀ tá lè mú wá tán. A kàn fẹ́ kẹ́ ẹ mọ àwọn tó ṣẹlẹ̀ ń bẹ̀, a lè mú wá tán, ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ rí àwọn kankan ká dì mọ́wọ́ nínú nǹkan tá à mú wá fún yín lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣé ń gbọ́? Gbogbo alárí tòlótòló Oniba ló tún wá ṣe. Ẹ̀rí gbójú wọn gún régé, wọn l'Oniba ló tún àwọn ṣe. Ẹlẹ́gbẹ́jẹgbẹ́ pọ̀ lénìí, gbogbo wọn ló díje. Ẹgbẹ́ mọ́kàndínlógún 19 ní gbogbo ẹgbẹ́ tó wá tí wọ́n wá díje, ṣùgbọ́n àmú díẹ̀ wá nínú ẹ̀ fún yín. Ohun tí a fẹ́ fàyọ tá a bá débẹ̀ màá jẹ́ ká gbọ́. Àwọn ẹgbẹ́ ilé la mọ̀ sí Team Lagos. Ìmúra ọlọ́dẹ làwọn mú wá. Team Lagos, Ìṣọ̀kan Èkó. Àbáwá kábíyèsí Oniba àwọn náà ti ń wọlé sí gbọ̀ngàn ayẹyẹ yìí. Kábíyèsí Oniba Ekun, àwọn ọba pọ̀ lẹ́yìn wọn tí wọ́n jọ wọlé. Ọba pọ̀, oníṣàbẹ̀ wà ń bẹ̀. Àbáwá oníjà ní kín wọ́n wà ń bẹ̀. Ọba Alákẹ̀sán wọn ló wà ń bẹ̀. Kábíyèsí Oniba
ni wọ́n kan gbẹ̀du báyìí. Ayẹyẹ tí èní òun ni wọ́n fi kásẹ̀ ọdún mẹ́ta yìí ńlẹ̀. Láyẹyẹ náà ó gbà wá tó bí ọjọ́ 14 sọ́jọ́ 15 la fi ń kásẹ̀ ńlẹ̀ lẹ́nu. Ẹ jẹ́ ká farabalẹ̀ gbọ́rọ̀ lẹ́nu kábíyèsí Oníbà. Ẹ mọ̀ Yorùbá kí ti gbé gbogbo àwọn ìlàpapọ̀ kí ti gbé kábíyèsí. Mo kí gbogbo ládé tó wà ní jókòó, pàápàá jùlọ ẹni tó kéré jù lẹ́kọ̀ọ́, àwọn ló kéré jù, orí wọn kéré jù tó ti gbòòrò àléfà bàbá ńlá wọn, bàbá wa ọba Muhammadu Àṣàfà aládì oníjà nìke. Bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọba mi ọkọ ìyá ọba Oníbà ṣáàbẹ̀ dúpẹ́ lọ́wọ́. Òfò orí òbí ṣe ọkọ ìyàwó tuntun. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ lọ́wọ́ ọba Alákẹ̀sán. Mo dúpẹ́ lọ́wọ́ láti ṣe àmà wa. Ọlọ́run á jẹ́ ẹ̀kọ́ fún wa. Mo wá kí kọmíṣánná wa ṣíkáàsì tó ń sanwó oṣù wa, a dúpẹ́ lọ́wọ́ wọn. Mo rẹ̀ kí àwọn judges lónìí, pàápàá jùlọ ọba Alákẹ̀sán. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó wà bí. Tàbá ní ká máa dárúkọ ilẹ̀ máa ṣe. Ọ̀rọ̀ wa ò pọ̀ ju wípé ká kò dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kò sí nǹkan tá a fẹ́ ṣe ju pé ká dúpẹ́ lọ́rùn ni. Gbogbo tá à ń ṣe yìí a fi kí ìgbà lóko lẹ́yìn àti aṣáájú wa president wa nílùú Nàìjíríà. A fi kí wọn lẹ́yìn, a fi gbé ògo wọn ga ni. Náà nǹkan tá a fẹ́ ṣe lónìí eré ìdíje, a fẹ́ wàhálà, a fẹ́ ìjà, àfẹ́ kẹ máa sọ̀rọ̀ síra yín. Chairman ti bá wa sọ̀rọ̀ pé ẹni tó gbogbo kìíní ọmọ fún ní 10 million naira. Kábíyèsí o. Ẹni tó gbogbo kejì ọmọ fún ní 7 million naira. Kábíyèsí o. Ipò kẹta ọmọ fún wọn ní 5 million naira. Kábíyèsí o. Àwọn ẹgbẹ́ tó kù àwọn náà ní lọ́wọ́ òfin. Kábíyèsí fún bẹ́ẹ̀ pàtàkì jùlọ ní wípé ìwọ tó o bá gbé lónìí o lè gbé lọ́dún tó bọ̀. Mo kẹ̀kẹ́ announce fún yín lónìí pé ètò yìí ó ti di ọdún méjì. Ẹ ṣe kábíyèsí o. Kábíyèsí o. Kí gbogbo àwọn ẹgbẹ́ lè máa fi gbáradì fún ìdíje ọdún méjì ọ̀nàmọ̀gbọ̀n ẹ̀ṣin wọ́n kó ṣe àdùgbà ẹ̀ lọ. Ẹjọ́ a ò fẹ́ jà afẹ́ ìfìfìfọwọ́pọ̀ láàrin ilé ẹ ṣé mo dúpẹ́ àìsàn ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé iṣẹ́. Ìwọ̀n tí mo fẹ́ ká dì mú òun ni a ti gbọ́ yìí. Ṣé rí ohun tí kábíyèsí Oníbà wí? Wọ́n ní ẹni bá ṣe ipò kínní fún ìdíje yìí àwọn á fún ní 10 million naira, ipò kejì 7 million, ipò kẹta 5 million. Mo fi ń dá yín lójú ní gbogbo ẹgbẹ́ 11 tó jẹ́ 19 yìí kò sẹ́gbẹ́ tí ò gbé mílíọ̀nù kó ń bẹ̀ ǹjọ́ náà. Ṣé rí i pé ọ̀rọ̀ tí mo sọ wọ́n dẹ̀ sọ ní àwọn fi ń kín ìjọba ìlú Èkó àtàṣíwájú Bọ́lá Ahmed tó jẹ́ president wa, àwọn fi ń kí wọn lẹ́yìn ni. Ṣé mo sọ pé tí irú kábíyèsí Oníbà bá pé 5 tàbí 10 pé nílẹ̀ Yorùbá yìí, ṣé rí i pé ìlú á tún dẹ̀rọ̀ díẹ̀ sí i. Mo ń fi àsìkò yìí sọ fún gbogbo àwa ọ̀tọ̀kùlú ìlú, ọba aládé, olówó ìlú, ọlọ́rọ̀, kì í ṣe bàbá wa kábíyèsí Oníbà nìkan lọ́lọ́run gbà fún tó báyìí.
àwọn míì náà wà ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣàánú ẹ jẹ́ ká ṣe dáadáa. Kábíyèsí Oníbà èyí tẹ́ ń ṣe yìí orúkọ yín ò ní parẹ́. Bàbá ò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti máa háwó tó báyìí, gbàrà tí wọ́n ti gorí ipò ọba yìí ni wọ́n ti ń ṣètò yìí. Wọ́n dẹ̀ ti fi ń tó wa létí sìn pé ó ti dọdún méjì torí ọdọọdún ni wọ́n ń ṣe. Wọ́n ní ó ti di ọdún méjì. Gbogbo ẹni bá ní kó ṣètọrẹ àánú fáláìní nítorí ẹnìkọ́ nítorí ọ̀la ni. Eégún ṣeré, àwọn baálẹ̀ wọ́n mú eégún wá, eégún ṣeré. Bákan náà àwọn ẹgbẹ́ wọ́n mú gẹ̀lẹ̀dẹ́ wá, gẹ̀lẹ̀dẹ́ náà ṣeré. Bẹ́gùn ṣe ṣeré òun náà ni ẹ̀ ń wò yìí, ẹ rí aṣọ léegun yìí. Àdúpẹ́ lọ́wọ́ Kábíyèsí Oníbà fún àǹfààní tí wọ́n fún gbogbo ẹlẹ́gbẹ́jẹgbẹ́ láti lè wá kópa. Kábíyèsí ẹ̀ ní fọdún eléyìí ẹ̀ ní fi dágbére fáyé. Rárá. Ó ti lọ. Ó ti tó. Má kàṣẹ jù bọ́. ẹ rí i pé àwọn team Lagos àwọn náà mú ọlọ́dẹ wá tó ti sùn jálá fún wa lóníranran òkè Oníbà. Kábíyèsí ẹ ṣe pẹ́pẹ́ ń bẹ̀, ẹ ti ṣọdún mẹ́ta báyìí, ẹ ṣọdún márùn-ún, ẹ ṣọdún mẹ́wàá, ẹ ṣọdún mẹ́ẹ̀ẹ́dógún. Kábíyèsí ẹ ṣogún ọdún,
ẹ ṣọgbọ̀n ọdún ẹ ṣogójì ẹ ṣàádọ́ta kábíyèsí igba ọdún kan ló máa jẹ́. ìlú bá ti ń dùn lórí yín báyìí kò ní bàjẹ́ lórí yín. igba ilé á máa lékún àwọn ilé á máa lékún àwọn olórí wa máa ṣiṣẹ́ bí igba ọdún kan ló máa jẹ́ kábíyèsí o. ẹ ṣe púpọ̀ ń bẹ̀. ẹ jẹ́ kí bàbá wa gẹ̀lẹ̀dẹ́ òun lẹ̀ ń wò yìí báwọn gẹ̀lẹ̀dẹ́ ṣe ṣeré òun lẹ̀ ń wò yìí. lórúkọ àti aláṣẹ olùdarí iléeṣẹ́ wa Lotus Films and Record International ilé òní lé wa ọ̀nà òní nà wá ó dìgbà kan náà.